Happy New Year! Happy New Year to my beautiful people. Thank you so much. I'm using this opportunity to appreciate those people that supported me throughout last year. I really appreciate everyone. Mo dúpẹ́ pé òpin ọpẹ́. So, àwa fi ọdún 2026 yìí náà a fi lé ọba Elédùmarè lọ́wọ́ lágbára Ọlọ́run gbogbo nǹkan tí gbogbo wa bá dáwọ́lé ó máa yọrí sí rere. Adédoyin, kí ló ní fún wa nínú ọdún tuntun? Ẹ jẹ́ ká jọ gbé àpótí, ẹ jẹ́ ká jọ gbọ́ èyí tí mo mú wá nínú ọdún tuntun yìí. A máa sọ nípa àwọn òṣèré wa, nípa film industry. Ẹlòmíì kò tiẹ̀ máa ń wò pé kí ló máa lọ ṣe location yẹn gan pàápàá? Kò ní di location. A máa sọ ìdí tó fi jẹ́ pé a need the location, o dẹ̀ need the foundation. Tí o bá ní foundation, gbogbo nǹkan tí o bá gbìn gbogbo ẹ̀ máa. Ìdí tí foundation fi dá, ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ bá mi share ètò mi yìí sí àwọn tí wọ́n nífẹ̀ẹ́ eré orí ìtàgé. Wọ́n máa jẹ ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ tí mo fẹ́ mú wá lénìí. Ẹ má bínú púpọ̀. Nínú àwọn nǹkan tí mo kọ kalẹ̀, òun ni máa kà tí ẹ̀yin olólùfẹ́ mi. Wọ́n ní tí àwọn ènìyàn bá rí àwọn òṣèré, a kàn máa ń wòye pé ṣebí kí àwọn actor yẹn kọ́kọ́ bọ́ sórí àṣẹ náà ni, kí ni nǹkan tí wọ́n wá ń ṣe náà tí ó lè báyẹn tí àwọn ò lè ṣe nǹkan tó easy pa. So they think acting is just makeup, kakọ wọṣọ, kakọ look good, kakọ ní fèmí yẹn náà lójijì. No, kí kámẹ́rà dẹ̀ bẹ̀rẹ̀ sí tàn káwa náà dẹ̀ di star. Wọ́n ní iṣẹ́ ni àwọn eré orí ìtàgé, àgbéléwò àti sinimá, iṣẹ́ tí wọ́n ń ṣe kò ń ṣe kékeré. So imagine this, you are an actor. Ó ní ní ọ̀kúnkúndùn gẹ́gẹ́ bíi pé big dream ni kíní yìí fún mi. Tí n bá bẹ̀rẹ̀ sí ṣe kíní, màá di ẹni ńlá, màá dolówó. Àmọ́ nígbà tó bẹ̀rẹ̀, àwọn kan wá pè ẹ́ pé ẹ wá lọ yaṣẹ́. Ìgbà tí ẹ débi tẹ́ ti máa yaṣẹ́, ọgbà ibi tẹ́ rí gẹ́gẹ́ bí ọgbà tó jẹ́ pòkè pé ṣebí akakọ̀ṣà àgbé kámẹ́rà kalẹ̀ ká bẹ̀rẹ̀ sí ya iṣẹ́ ìyẹn fíìmù, làwọn kọ́kọ́ dé lójijì lọ́nà àwọn fẹ́ gba owó onílẹ̀, owó ọmọ onílẹ̀. Wàhálà yẹn, ẹ tún fa wàhálà yẹn lọ títí tó jẹ́ pé àwọn tún wá di pé a máa wò pé kí ló dé tí gbogbo orú eléyìí ṣe wá ń ṣẹlẹ̀. Ìwọ tó dẹ̀ rèé, inú ẹ ti ń dùn wípé bẹ́ẹ̀ ni pé location tó ń lọ yẹn, you are going to become star. O máa di star ni. O ti sọ aṣọ ẹyọ kan bí méjì tó ní, o ti sọ sínú bag, o ti ń lọ sí location, o dé location, orí tí ibi tẹ́ ti fẹ́ yaṣẹ́ táwọn èèyàn ti ń bá àwọn ọ̀gá yín jà pé àníṣe ẹ máa gbowó, èló dẹ̀ ló fẹ́ fi yaṣẹ́ òun. Táwọn kan tún dìde pé dandan àwọn máa gbowó, bẹ́ẹ̀ sanwó ẹ̀ ní ya iṣẹ́ kankan. So gbogbo àwọn ìdojúkọ àwọn onítíátà ó pọ̀ lóríṣiríṣi. So before the camera even comes out, the village challenge starts. Some community member will look at you people as if ẹni pé ta ló rán yín iṣẹ́ náà? Who sent you message? Ṣé ta ló ní kẹ́ wá ya fíìmù ní bíbá? Ṣé ẹ béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà ìlú ipe bóyá ẹ lè ya fíìmù níbí? Ṣé ẹ lè ṣe kíní kan? All those stuff wọ́n tún bẹ̀rẹ̀ tún lò yẹn. Meanwhile, ẹ dẹ̀ ya kámẹ́rà ni o. Ó lè jẹ́ owó kámẹ́rà tẹ̀ ń san ní per day bóyá bíi 20,000. Ṣé mọ̀? Half day gan ó ti lọ níbi tẹ́ ti ń ro ijọ́ pẹ̀lú àwọn tí wọ́n ní àwọn jẹ́ àgbàlagbà láàrin ìlú nítorí pé ẹ fẹ́ yaṣẹ́. Lára àwọn ìdojúkọ àwọn onítíátà nìyẹn. So ẹ ṣàbẹ̀rẹ̀, suddenly what you thought was a film location ó wá turn to nǹkan tó jẹ́ pé the end of the day
So gbogbo ẹ̀ ṣáà lọ bẹ́ẹ̀. Now let's talk about something people don't like to say out when you get to location, which I'm going to say it today. Backstabbing on location. So Shamo, you come with people, you call your friends, people you believe are your families in the film industry, but on location you will see another side of them. So you will think pé kí ló ń ṣẹlẹ̀, someone you trust will go behind you and collect your role. You understand what I mean? So someone will wipe her life just to shine. Àpárọ̀, so wọn ní lè fún ìwọ ní iṣẹ́ yẹn. Smile with you in the morning and later in the evening fi ọ̀bẹ gún ẹ lẹ́yìn tí wọ́n gan máa wò pé what is happening, ṣe bẹ́ẹ̀ ń tajọ́ rẹ́rìn lélẹ̀ ẹlòmíì dẹ̀gódẹ̀ṣì máa rẹ́rìn pẹ̀lú ẹ̀ wọ́gùn ìdẹ̀ nímọ̀ pé òun ló ń sọ fáwọn èèyàn pé ẹ má fún níṣẹ́ yẹn ọmọwé ẹ má fún jàre, and yet you still smile at that person because you don't want people to tag you as a difficult person, even if eventually you realize ẹni ìdẹ́ ló ló ń bá mi jẹ́. You don't want people to tag you as a difficult person, so you continue your life in that location then. So then there are those who come to location with big dreams tó jẹ́ pé wọ́n ti wò pa ṣe ti rí no máa di star máa dolókìkí, so the film will change my life. This film tí a wá ṣe yíyà life mi máa change gan o, this is going to be my breakthrough. tó jẹ́ pé in your mind ṣe ti wò pa kò sí ní breakthrough mi lélẹ́yìí nǹkan kan bẹ́ẹ̀ ṣá bẹ́ẹ̀ lókè. So wẹ́dà náà ó lè jẹ́ pé àsìkò oòrùn lẹ́lọ́ oòrùn máa pa yín ní gbogbo àbá ibi tẹ́ bá ń dúró sí, gbogbo ibi tẹ́ bá ṣàjókòó sí, ẹ̀kọ́ ṣáà máa fèsì àwọn ìdojúkọ yẹn. Ó máa continue. Some people will learn, some people will grow out of it, but many drop out along the line. tó jẹ́ pé tí kinní yẹn bá ti pọ̀ jù ẹlòmíì máa ń di ẹni tó jẹ́ pé ó máa padà drop, kò ní lè fẹ́ continue pé no, this thing is too much, you understand? Not because they are not talented lọ ṣe drop out. Some people because the pressure is too much, pressure yẹn ó ti wà too much gẹ́gẹ́ bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́. So the foundation is weak and nobody prepare them for the reality of life because wọ́n believe pé má ṣe débẹ̀ báyìí máa di star ni ẹ tó di kò ṣe pé tó bá ṣe dé location náà ló máa bẹ̀rẹ̀ sí di ẹni táyé máa star tó bá ti face challenge. Not talented but because of the stress and everything that tí wọ́n face wọ́n máa drop out. ẹ̀kọ́ máa gbọ́ pé àmú ti ṣe tíátà rí ni èmi náà ti ṣe tíátà rí, you know, you get what I mean. Now let's talk about gbogbo ayé àtijọ́ yẹn ni mo ti sọ yẹn, ẹ jẹ́ ká wá sọ ti tèmi. Suffering yourself why tó lọ ń bá àwọn èèyàn kan pé nítorí pé o fẹ́ di star o fẹ́ di kinní kan, kí ló dé tó fi lọ ń kọ́ṣẹ́ lọ́dọ̀ àwọn tó pera wọn ní star yẹn. You don't need to go there, you can become why suffer on location when TikTok can make you a star overnight? Yes, Otolewi, TikTok can make you a star overnight, you understand? You yourself, you understand? But listen, listen. So social media is powerful. TikTok, Instagram, YouTube may push you fast. But let me tell you something honestly, they can push you fast. Tó jẹ́ pé ìwọ náà máa wò pé ìgbà ni mo di star, ìgbà mo ṣe kinní kan, mi ò mọ̀ pé máa di star. Tó jẹ́ pé tó ti rí lágbájá ẹlòmíì àti máa fi àwọn family member àbí ọ̀rẹ́ ẹ̀ kan tó ti mọ̀ rí tó rí pé ó lọ location títí at the end of the day kò tẹ star kò ní nǹkan kan àti ẹ̀ mọ́ ní street wọn bìlẹ̀ ta sí pé àwọn ò tẹ̀ rírí ní the film ní the TV kọ́ tẹ̀ ṣú ẹ̀ lẹ́ẹ̀kan wọn ò rírí. But that's not the fact, you understand? Foundation tẹ́ni yẹn ni ó strong ju ìwọ tó jẹ́ pé overnight ni ó di star. So if you don't understand discipline, let's start from there. If you don't understand what they call discipline in film industry, teamwork, character, patience, àti professionalism ibẹ̀, social media fame can destroy you a fast and it bó ṣe build ẹ as it built you ló ṣe máa destroy ẹ. Tí o bá ní foundation láti kò ní discipline kò máa ṣe teamwork pẹ̀lú àwọn other colleagues kò máa ní kò jẹ́ onísùúrù èèyàn
kó wà professionalism. TikTok can destroy you overnight if you don't know, can destroy you. Bó ṣe style náà ló lè wà tó ṣe pé TikTok cannot teach you. You understand what I mean? Like, no, but tó bá lọ join film theatre arts, tó bá lọ join wọn, wo ibẹ̀ ló máa ti ẹlòmíì tó yẹ pé wọ́n máa wò pa ọ̀dẹ̀ ní kí n kúnlẹ̀ ṣé mi jẹ́ kinní ni, ẹ ti understand? So o máa rò bóyá o lọ ń kọ́ṣẹ́ ni, o kọ́ṣẹ́ iṣẹ́ nìkan kọ́ ló lọ ń kọ́, o tún lọ ń kọ́ ẹ̀kọ́, o lọ ń kọ́ respect, endurance, humility, craft, àwọn nǹkan míì, and thick skin, ó dẹ̀ máa ní thick skin tí ara ẹ̀ máa lè gba àbùkù. Ṣó ti rí ṣé ìtúwọ̀ fún rẹ̀ gan tó kọ́ ní orí kìíní lọ. So social media can make you a popular person, but only a strong foundation can make you last. Tó o bá ní foundation to smile, because when the camera stop rolling and the hype that people are strong, you understand, only the foundation to build òun ló máa keep it strong. Má sọ pé because kí ni mò ń wá lọ sí kí ni mo lọ ń kọ́ṣẹ́ fún tó jẹ́ pé ti jẹ́ pé ṣebí kí n kọ́ ra ṣebí fóònù mi ó máa sọ mí di star. Fine, ó wà talented, but tó o bá ní strong foundation, no matter how o lè wò kò yẹ. So tí kámẹ́rà bá stop láti máa róòlù, foundation tí hype náà bá stop, táwọn èèyàn bá èdò yín ọ̀nìdí ni tí gbogbo yẹn bá stop, tí ò bá rí gbogbo yẹn mọ́, pé foundation tó ní it will never stop. Your foundation will make you strong. So like someone like, I don't want to mention people's name, but I just want to advise the incoming actress and actor that don't just depend on TikTok alone, or just because you are posting. Lọ register rẹ̀ sí ìkọlọ́ àárín ládọ̀ àwọn ọ̀gá yẹn, kí wọ́n náà tiẹ̀ máa lọ sí location kó máa participate. Wọ́n ń ṣe ẹgbẹ́ ni, wọ́n ń ṣe meeting ẹgbẹ́ ni, wọ́n ń ṣe kinní kan ni, wọ́n ń ṣe gbá ni. Wọ́n tó ti ní interest, go and join them. You will pray for me later in future. Orúkọ tí tèmi ò yí padà, Doyin Idris Onidi. Ẹjọ́ ẹ bá mi dá sí foundation mi, Onidi Foundation @gmail.com. ẹ send email sí mi, gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ràn mí lọ́wọ́, nítorí máa ń ṣàánú àwọn ẹni tí ò ní, kò yẹ yín. Àpò mi ni máa fi ń fún àwọn èèyàn ní nǹkan, bẹ́ẹ̀ nísìnyí báyìí mo nídìí ẹ̀pọ̀ ẹ̀yin ti tèmi, Onidi Foundation @gmail.com. Just private chat me anything that you want to give us. I will just give you the account so that you can send it there. Ẹjọ́ nítorí Ọlọ́run. So listen. Ẹ ti understand. Don't say because kí ni mò ń wá lọ sí di fíìmù tí màmá lọ join àwọn ẹlẹ́gbẹ́. Ẹ join àwọn gbogbo ẹ bèrè private chat àwọn star yẹn, wọ́n á fún yín ní kíní wọn, ẹ fill form, ẹ lọ kọ́ṣẹ́ proper, ẹ lọ ní foundation. Lóòótọ́ o lè jẹ́ èèyàn kan tó jẹ́ pé wà talented, but you still need foundation. Please ẹ listen sí mi. Ó dàbọ̀. Ire o.